ìyá ọba wọ́n tún ní kó tó kan kábíyèsí àwọn tó ti máa ń kọ́ dalẹ̀ rú pọ̀ náà ìyá ọba gbogbo tá a máa gbà lẹ́nìí owó yìí láti máa gbà inshallah bàbá ìmọ̀ọ́mù ti sọ fún àwọn ọmọ asọ́nú ẹ̀ èmi náà bẹ́ẹ̀ ni owó lọ́wọ́ ọlọ́tọ̀ àjọ máa ń ná ní nísìnyí báyìí a pe ìmọ̀ọ́mù wa Muftau kí wọ́n bá ṣe Suratul Mulki. Al-Quran ọlọ́run ní law anzalna hadha al-Quran ala jabalin la ra'aytahu khashi'an mutasadiyan min khashyati Allah. ọlọ́run ní ọlọ́run tó dẹ wọn ní tẹ bá gbé Quran sórí òkè ńlá òkè ní adẹ fọ tẹrẹrẹrẹ nítorí tí ẹ fi Quran tẹfi kàn gbogbo tá a bá fi Quran tá a bá fi béèrè ẹ tá a bá gbé síwájú àfi kí kan náà bó ṣe kí ni kó bọ́ sí dáadáa ni. So eléyìí náà Al-Qur'ani ní àákà fún wa pẹ̀lú àṣẹ Ọlọ́run láwọn bí láì ní wọ́n ṣe ìtọ́nà bismillah.